Ògùn akin tẹ̀sọ́-tẹ̀sọ́, àdẹ̀kù ọjọ́ ajé ni o, àrájé jẹun, àríbátiṣé, àrọ́nà gbígbà. Wọ́n ní bẹ́ẹ̀dì ẹ̀fà ṣe halẹ̀, ire ló ń wá. Ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa. Orí burúkú àtòfẹ̀mí kò ní jẹ́ tiwa. Ètò tèní, song message to Dapo Abiodun and Ogun State citizen. Ẹ tẹ́tí léko, kẹ́ gbọ́ mi, ẹ bá mi share program yìí. Nítorí àwọn ìwádìí tí iléeṣẹ́ Koiki Media tí a ṣe nípa ti àwọn òyìnbó Chinese wọ́n jí gbé ní Àwà Látaòrù ní ọ̀nà tí ó lọ sí Ìjẹ̀bú Òde tó wá sókèèrè, lórí àwọn tí Chinese tí wọ́n jí gbé. A máa fún yín ní full details. Àtàwọn ẹlòmíì náà tó ti jí gbé tí social media ò gbé, tí ìròyìn ò gbé. Eléyìí tí wọ́n ṣe fídíò kan, tọ́gbẹ́ni ò bá ṣe fídíò, wọ́n ẹ máa bò ó mọ́lẹ̀ tí a ní gbọ́ nìyẹn. Àìmọye àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí a kò gbọ́. Elédùmarè ọba tó ní ilé ayé á ṣalátìlẹ́yìn wa. À á délẹ̀ lérí. Àwa ni a máa rẹ́yìn àwọn ọ̀tá wa pátápátá. Ẹ jẹ́ bá a share program yìí, ẹ bá a pín kiri. Lágbára Ọlọ́run, ìbànújẹ́ kò ní kẹ́yìn wa. Lórí ọ̀rọ̀ ti Chinese tí wọ́n jí gbé, wọ́n náà kidnapper yẹn wọ́n ti ń try láti jí gbé. Ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà wá, ọ̀nà inú igbó ni lẹ́yìn. Inú kòtò bí tó ti ń ṣiṣẹ́ gangan, wọ́n yé pé kí ni bí tó ti ń ṣiṣẹ́ gangan nínú kòtò, ibẹ̀ ló ti lọ jí gbé. Lẹ́yìn tí wọ́n jí gbé tán tó fẹ́ escape, òun ni wọ́n dàbọ̀ bolẹ̀. Àwọn èèyàn tó mọ̀ pé àwọn àlejò ọ̀ràn wọ́n ti wọlé tọ àwọn wá. Àwọn àlejò ọ̀ràn wọ́n ti wọlé tọ̀ wọ́n wá. Àlejò ọ̀ràn ni wọlé tọ̀ wá wá o. Wọ́n ní wọ́n dàbọ̀ bolẹ̀. Ní ọjọ́ yẹn náà, a gbọ́ nínú ìwádìí wa pé wọ́n jí ọba kan náà gbé lágbègbè Ìjẹ̀bú, ọba ìlú Ìmọ̀pẹ̀. Ibẹ̀ náà jìnnà sí agbègbè ibẹ̀ yẹn tí wọ́n jí ọba yẹn gbé, tá gbọ́ nínú ìwé ìròyìn. Tí ọlọ́pàá ò dẹ̀ ṣe verification. Ẹ jẹ́ bá a share program yìí dáadáa kó kálé kóko. Ojúlarí Musibauldeen, ẹ káàbọ̀ sórí ètò. Wọ́n ní wọ́n jí ọba gbé. A gbọ́ yẹn. A tún tẹ̀síwájú nínú ìwádìí wa. Àwọn òyìnbó kan náà tí wọ́n ń ṣe títì ní Módìmọ̀sàn, wọ́n jí ọ̀gá àwọn yẹn náà gbé. Ojú òyìnbó gbé ń bẹ̀ náà láti fẹ́ fi máa gbowó. Ní Lagos Ìbàdàn, Lagos Benin, Ṣàgámù expressway, láfta Òdùgbólú, àwọn tí wọ́n ṣe títì ń bẹ̀ náà pẹ̀lú bọ́ ikú sójà, wọ́n jí wọn gbé. Kò sí ìròyìn kankan
tó fìdí ẹ̀ múlẹ̀ tó jẹ́ pé àwọn tó ń ṣe títì yẹn gan wọ́n stop iṣẹ́ ṣùgbọ́n wọ́n ti Kwari wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà torí wọ́n ti ń dúnàádúrà. Owó àwọn tó jí gbé ní Kwara tó fi lẹ̀ ẹ́ náà owó náà ló san tí wọ́n fi gbà wọ́n sílẹ̀ ṣùgbọ́n wọn ò ní san. ṣùgbọ́n owó tí wọ́n ń fún àwọn aráabí yìí wọ́n fi ń túbọ̀ jẹ́ kó túbọ̀ máa pọ̀ sí nínú ìwà aburú ni. Pé kó túbọ̀ máa hùwà aburú. Wọ́n ń fún wọn ní owó, wọ́n á rówó fi rọ̀tá, wọ́n á rówó fi ràbọn. Ìjínigbé á túbọ̀ wá máa peléke sí i. Ṣó dáa bẹ́ẹ̀? Lára àwọn ìwà ìbàjẹ́ tí àwọn ìjọba wa tí wọ́n fọwọ́ sí nìyẹn. Ìjọba ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ètò ààbò ìpínlẹ̀ Ògùn ó mẹ́hẹ. Láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ojoojúmọ́ ni wọ́n já ṣọ́ọ̀bù tí wọ́n yọ orí máṣíìnì àwọn télọ̀ lọ, tí wọ́n já ṣọ́ọ̀bù àwọn tó ń tún jẹnẹrétọ̀ ṣe, tí wọ́n kó gbogbo jẹnẹrétọ̀ wọn bẹ̀, tí wọ́n já ṣọ́ọ̀bù àtàwọn tó ń ta provisions. Ìgbà wo ni a tó fẹ́ bọ́ nínú ilé? Ìgbà wo la tó fẹ́ bọ́ ńbẹ̀? Àwọn tí wọ́n já ṣọ́ọ̀bù wọn yìí nísìn wọ́n dá gbèsè sí wọn lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíín wà ọ̀rọ̀ yìí wọ́n kà sí yẹ̀yẹ́, wọ́n fi ń ṣe kọ́mẹ́dì. Lára àwọn nǹkan a tún gbọ́ ńbẹ̀ yẹn náà ní iléeṣẹ́ tá à ń sọ yìí, ó ti ní ọjọ́ kan tẹ́ pé bírèkì mọ́tò fẹ́ẹ̀lì ńbẹ̀ náà rí tó lọ rí Chinese gúdúgúdú. Àwọn pé ìròyìn ìbànújẹ́ ni ànígbọ́ yẹn bọ́ nítorí wípé àjọṣepọ̀ ààrẹ jẹ́ tí Chinese náà rí bí òun ló jẹ́ kó kúrò, ni kò jẹ́ kí àwọn náà lè pariwo síta. Àwọn ìlú kan tẹ̀ wà níbi bẹ̀rẹ̀ ní Òru ní sáìdì ibi tí Délòdílé kọ́ film village sí. Kwari ò jìnnà síbẹ̀. Wọ́n ní tó bá ń blast ń balé àwọn ará ìlú jẹ́. Orú àwọn Kwari tó súnmọ́ ìlú tó ń dá àwọn ará ìlú láàmú yìí, ó dijọ́ tó bá pa ará ìlú táwọn ará ìlú bá bínú tó bẹ̀rẹ̀ sí ń bá kan jà bọ́ pa ọmọ èèyàn ńlá kan kẹ́ tó ríṣẹ́ ṣe sí i. Ìjọba ìpínlẹ̀ Ògùn, ẹ̀yin iléeṣẹ́ tó wà ní ìcháàjì commerce and industry tọ́wọ́ máa dá iléeṣẹ́ lẹ́bi kan, ṣẹ́yìn òun fẹ́ rí báyẹn pé ṣé kò ní nípa lára fáráàlú àbẹ́ máa torí pé àwọn Chinese wá
ẹ wá láwọn nílùú kúrò ń bẹ̀ nígbà táwọn bàbá ti gba àjẹkújẹ tó ti gba ẹ̀gúnjẹ ẹ wá lé wọn kúrò ń bẹ̀ ìyẹn ò ń ṣèwà tó dáa rárá káwọn èèyàn wá látọ̀ ìlú wọn kó a máa dà wá láàmú bí ká tó rí owó ká máa tara wa sóko ẹrú Adékúnlé Ramon ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ bá a ṣe ẹ prógámù kódà náà gbogbo àwọn tọ́jọba ìlú tó jẹ́ baálẹ̀ àwọn ìlú kan tẹ wà tẹ́ pé tí wọ́n bá blast tẹ́ pé kinní òkúta bọ́ǹbù á lọ wólẹ̀ wọ́n nílé á bà kan jẹ́ ṣó di ọjọ́ tó bá pààyàn àbí táwọn aráàlú bá bínú ẹ tó wà kan ṣe sí i ẹ̀yin ìjọba wa ẹ̀yin olórí wa owó ọba tó jí gbé yẹn sì wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jí gbé pé ọba yẹn ti di kọ́sítọ́mà dáadáa ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọba ti di ìgbẹ́ ẹ̀kọ́lẹ̀ àní kẹ́ máa kọ́ àwọn Chinese wà kọ́ wá dá iléeṣẹ́ lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó iléeṣẹ́ tó máa dálẹ̀ tó máa kó ìpalára bá ìlú tó máa kó ìpalára bá àwọn ọmọ ìlú kò yẹ ká gbà ẹ má yẹ ká tún sọra wa dẹrú pátápátá ní ìlú wa. Wọ́n sọ iṣẹ́ báńdíìtì wọ́n sọ di okòwò èèyàn kan sọ pé sẹ́túmẹ̀tì àwọn Fúlàní báńdíìtì ó wà ní Ajébọ̀ wọ́n lọ síbẹ̀ wọ́n ní irọ́ ni nígbà tó ti mọ̀ pé ẹ̀ ń bọ̀ wọn ò ní ti kó kínní gbogbo àwọn Fúlàní tó ń gbé inú igbó ẹ̀yin ìjọba pàṣẹ kọ́ má dẹ̀ máa gbé inú igbó mọ́ kọ́ máa bọ̀ láàrin ìlú òun lèèyàn ń gbé kò kí ń ṣe inú igbó ìwà burúkú oríṣiríṣi ló ń wù inú igbó tó ń gbé yẹn ẹ tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí sí wọ́n gbé road safety officer àtọmọ ẹ̀ wọ́n lọ pa wọ́n dànù l'Óṣogbo torí pé à ń wọ́ owó àwa wà túbọ̀tán ìmọ̀ràn mi ní fún wa wípé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ báńdíìtì tẹ́lómi kan lọ ń ṣe àwọn kan ń gbébọn lọ ṣọ́ọ̀ṣì tẹ́kọ̀ fi ń ṣe kọ́mẹ́dì kò kí ń ṣeré o kò kí ń ṣeré o ìkan tó sírìọ̀sì ni ìkan táwọn kan fi ń sunkún làwọn kan fi ń rẹ́rìn làwọn ẹ̀mí lọ́ fi ń rẹ́rìn gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ó yí biribiri ètò ààbò ìpínlẹ̀ Ògùn ẹ mójútó o kó má dìgbà táwọn báńdíìtì tó bá tó wá pa àwọn èèyàn ẹ tó máa sáré o. àwọn Àmọ̀tẹ́kùn Ògùn state pátì ló ń lọ wọn àríṣẹ́ tó ń ṣe nínú igbó ibi tí wọ́n ti jí òyìnbó yìí náà kò sí security kan bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ náà àwọn tó wọ́n gba 200 làwọn onímọ́tò àtọlọ́kadà ni. ó lé ti pọ̀ jù sódà dìgbà táwọn télọ̀ àwọn ẹgbẹ́ yẹgbẹ́ tó wá bẹ̀rẹ̀ protest kó tó di wípé kó tó di wípé a máa ẹ̀ṣẹ̀ mọ́ lọ́rùn. torí ẹ jẹ́ ká jẹ́ kó rí wá pé gidi gan
ká mójútó ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kó tó di pé ó máa di iṣu ata yánnyàn. Ó ti ń di lọ torí everybody sìn inú fo àyàfo everybody wà lórílẹ̀‐èdè. Bàtà àsọ́gbà yẹn àwa fẹ́ dàlúrú a fẹ́ ṣe kínní ojú everybody ti ń jà báyìí. Gbogbo ẹ̀tẹ̀ ló ń dáwọ́ fáwọn pásítọ̀ ẹ̀mí yóò jọ wọ́n lójú o. Ààrá àwọn pásítọ̀ kan tẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣe bámbámo yó èmi mọ̀ pé bí ń pọmọ ẹnì kankan. Nǹkan tí màá kàn sọ fún wa pé ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ adodidi. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ dùbẹ̀ la ti ń fọ̀ bí òwe. Òní ní Monday 24 of November 2024. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ dùbẹ̀ la ti ń fọ̀ bí òwe. Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media iléeṣẹ́ alára àgbàyídá ibẹ̀ ni a ti ń bá yín sọ̀rọ̀ ní bó ṣe ń lọ káàkiri àgbáyé àti bó ṣe ń lọ káàkiri ilẹ̀ kóòtù òjíire. Gbogbo wa ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀ ká gbègbè sí akin bíi tẹ́nàtì ò ṣe ní láwọ̀ nílé lọ. Àwa ló nílé Fúlàní tẹ́nàtì ó fẹ́ láwọ̀ nílé lọ. Ẹ jẹ́ bá wa ṣàtìlẹ́yìn tó nípọn fún iléeṣẹ́ yìí. Elédùmarè àwa pẹ̀lú ẹ bá a ṣe prógámù yìí ó kárí kókóko. Ìpínlẹ̀ Ògùn ojoojúmọ́ ló ń jáwọ́ èèyàn ń gbé bẹ́ẹ̀ tí ní ìsòtẹ́gbẹ́ rárá. Ọbáfẹ́mi Owódé local government àwọn kidnapper kún bẹ́ẹ̀ gan tó ti bẹ̀ láti rìdíìmù wọ́n jí wọn gbé ń bẹ̀. Ká tó dé rìdíìmù Pentagon estate ẹmọ èèyàn tó ti jí gbé ń bẹ̀ ni tí ní ìsògbé lọ sọ́nà pápá wá sọ́nà interchange bí gbogbo bẹ̀ lọ ti ń jéèyàn gbà wọn Fúlàní dẹ̀ ni. Kí ló dé tó ń gba aránsọ ẹlòmíì ti sá kúrò olùtorí tiwọn. Gbogbo ẹ̀ lọ Elédùmarè á gbà wá lọ́wọ́ wọn.